Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára 24 tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn, ilé tí a ti ń kọ ìròyìn bíi àkọlé ìtàn tó jẹ́ pé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo tí ó ń jáde ní ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, ẹ ṣe bí àkókò ṣe ń bá wa ká lọ. Ojú tẹ̀sí fi ń wò wá kò ní fọ́, etí tẹ̀sí fi ń gbọ́ wa kò ní dì. Ajíbádé Emmanuel ní orúkọ ti èmi. Àwọn agbébọn kọlu ṣọ́ọ̀ṣì kan ní Enugu, àwọn ẹ̀ka ààbò sì ń wá àwọn tí wọ́n jí gbé lọ. Ìròyìn tí a mú wá fún yín lónìí nìyẹn. Ẹ jẹ́ ká lọ kí n fún yín ní ẹ̀kúnrẹ́rẹ́. Ìṣẹ̀lẹ̀ tó fa ìbànújẹ́ ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Enugu. Àwọn ọkùnrin tó di ohun ìjà mú ti kọlu ṣọ́ọ̀ṣì kan nígbà tí àwọn Kìrìsìtẹ́nì wà níbẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi hàn, ìkọlù náà ṣẹlẹ̀ lákòókò tí àwọn ènìyàn wà ní ṣọ́ọ̀ṣì. Ìṣẹ̀lẹ̀ náà mú kí ìbẹ̀rù bá ọ̀pọ̀ ènìyàn tí àwọn kan sì sá káàkiri láti gba ẹ̀mí wọn là. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà, àwọn ẹ̀ka ààbò dé ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ láti ṣàkóso ohun tó ṣẹlẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí í wádìí lẹ́sẹ̀kẹsẹ̀, wọ́n sì gbìmọ̀ láti mọ àwọn tó ṣe ìkọlù náà. Ní àkókò kan náà, àwọn ọlọ́pàá àti àwọn ẹ̀ka ààbò míì bá a lọ pẹ̀lú ìsapá láti gba àwọn ènìyàn tí wọ́n jí gbé ní agbègbè náà sílẹ̀. Wọ́n sọ pé iṣẹ́ ìwádìí ń lọ lọ́wọ́lọ́wọ́. Àwọn aláṣẹ kò tíì sọ iye gangan àwọn tó farapa tàbí àwọn tí wọ́n lè ti jí gbé nínú ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n ní ìwádìí sì ń lọ díẹ̀díẹ̀. Àwọn olùjọ́sìn tó wà ní ṣọ́ọ̀ṣì náà sọ pé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ lójijì. Wọ́n ní gbogbo ènìyàn bẹ̀rẹ̀ sí ń sá káàkiri nígbà tí wọ́n gbọ́ ariwo ìbọn. Ọ̀pọ̀ ará Enugu ti fi ìbànújẹ́ wọn hàn. Wọ́n ní ilé ìjọsìn yẹ kí ó jẹ́ ibi tí ènìyàn ti lè lọ láìsí ìbẹ̀rù. Àwọn olórí ẹ̀sìn náà pe gbogbo ènìyàn pé kí wọ́n má ṣe gba òfin sí ọwọ́ ara wọn. Wọ́n ní kí gbogbo aráàlú fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ka ààbò. Àwọn ẹ̀ka ààbò sọ pé wọ́n ti túbọ̀ fi àwọn ọmọ wọn sí àwọn ibi tó ṣe pàtàkì ní agbègbè náà. Wọ́n ní ète wọn ní láti rí i pé àwọn tó ṣe ìkọlù náà ni wọ́n mú, kí wọ́n sì gba gbogbo àwọn tí wọ́n bá jí gbé sílẹ̀. Àwọn amòye lórí ààbò sọ pé ìfọwọ́sowọ́pọ̀ àwọn aráàlú ṣe pàtàkì. Wọ́n ní ibi ẹnikẹ́ni bá rí ohun tó ń jẹ́ kí ó fura, ó yẹ kí ó fi ìròyìn náà tó àwọn aláṣẹ létí kíákíá. Àwọn aráàlú náà ń bẹ ìjọba pé kí wọ́n túbọ̀ mú ààbò pọ̀ sí ní àwọn ilé ìjọsìn, ilé ẹ̀kọ́ àti àwọn ibi tí ọ̀pọ̀ ènìyàn máa ń péjọ sí. Wọ́n ní gbogbo ènìyàn ní ẹ̀tọ́ láti lọ sí ibi ìjọsìn wọn, ibi iṣẹ́ wọn àti ilé wọn láìsí ìbẹ̀rù. Ní báyìí, ìwádìí sì ń lọ lọ́wọ́lọ́wọ́. Àwọn ẹ̀ka ààbò sì ní wọn kò ní rẹ̀wẹ̀sì títí tí wọ́n fi mú àwọn tó dá sí ìkọlù náà, tí wọ́n sì máa gba gbogbo àwọn tí wọ́n bá ti gbé padà sílẹ̀. Ní ìparí, àwọn olórí ìbílẹ̀, àwọn olórí ẹ̀sìn àti ọ̀pọ̀ ará Enugu ń pè fún àlàáfíà. Wọ́n ní gbogbo ènìyàn gbọ́dọ̀ ṣiṣẹ́ pọ̀ kí ìṣẹ̀lẹ̀ irú èyí má bàa tún ṣẹlẹ̀ mọ́. Ẹ ṣé báyìí ní àrìmọ fún orí ìròyìn ti òní. Ó dàbọ̀. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.